kí yín ní orúkọ Jésù Olúwa tí ó ṣe iyebíye jùlọ pé a kú ìsinmi lónìí ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ọlọ́run yóò fún ọkàn wa ní ìsinmi, Ọlọ́run yóò fún wa ní àlàáfíà, yóò fi ìṣẹ́gun fún wa. Afẹ́fẹ́ ibi kò ní fẹ́ lù ọ́. Mo kí yín káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ ìsinmi tòní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ lónìí wípé Olúwa yóò fi ìdí rẹ kalẹ̀ lórí àpáta ayérayé. Ahọ́n tó bá ṣe lòdì sí ọ, Olúwa yóò dá wọn lẹ́bi. Kò sí ohun ìjà tá a ṣe sí ọ tí yóò ṣe rere. Láti òní lọ, Olúwa yóò ja ogun ayé rẹ, yóò sì fún ọ ní ìṣẹ́gun nínú gbogbo ìrìn àjò ayé rẹ, nínú ọrọ̀ ajé rẹ, nínú ìdílé rẹ, lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ rẹ. Oore ọ̀fẹ́ Kristi yóò tó fún ọ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà ní ìwé Tìmótíù kínní orí 6 ẹsẹ̀ 1 sí 10. Tìmótíù kínní orí 6 ẹsẹ̀ 1 sí 10. Ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni, nítorí a kò mú nǹkan wá sí ayé, bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun jáde lọ. Bí a bá sì ní oúnjẹ àti aṣọ, ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n àwọn tí ń fẹ́ ní di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹ̀kùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo, èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn sáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọ̀kọ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ sí ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan nínú ọ̀run, a gbé ọ̀gá lónìí, torí pé kò sí ẹni tí a lè fi ọ́ wé, kò sí ẹni tó lè bá ọ dọ́gba. Ìwọ nìkan ni Ọlọ́run. Lórúkọ Jésù, Bàbá, gba ọpẹ́ wa. A tún dúpẹ́ fún àǹfààní tá a ní lẹ́ẹ̀kan sí láti wá sí abẹ́ ẹsẹ̀ rẹ láti kẹ́kọ̀ọ́. Jésù ọmọ Ọlọ́run, gba ẹ̀yìn wa. Ibi tí a bá ti dẹ́ṣẹ̀ sí ọ, Olúwa dáríjì wá. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, Olúwa jẹ́ kí ọ̀run wa kó ṣí. Ní orúkọ Jésù, Olúwa bá wa sọ̀rọ̀. Lórúkọ Olúwa Jèhófà lónìí, gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ò ní gbọ́ sínú ìdálẹ́bi. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní àṣírí ìtẹ́lọ́rùn. Àṣírí ìtẹ́lọ́rùn. Àṣírí ìtẹ́lọ́rùn ó wà nínú ìbáṣepọ̀ pẹ̀lú Kristi Jésù, ẹni tí ó fẹ́ wa. Ó ní ẹnìkan tí ó lè fún wa ní okun àti agbára láti dojúkọ ìpèníjà tí ó dé bá wa nínú ayé. Ìtẹ́lọ́rùn ó wà nípa gbígbára lé agbára Ọlọ́run tí ó lè ṣẹ́gun fún wa ní ọ̀nà wa gbogbo. Gbígbé ara lé agbára Ọlọ́run tó lè fún wa ní ìṣẹ́gun ní ọ̀nà wa gbogbo. Ìtẹ́lọ́rùn wà nípa níní ìgbẹ́kẹ̀lé nínú agbára Ọlọ́run láti pèsè fún gbogbo àìní wa. Níní ìgbẹ́kẹ̀lé nínú agbára Ọlọ́run láti pèsè fún àwọn àìní wa. Nínú ìwé Tímótíù kínní tí a kà lónìí, orí 6 ẹsẹ̀ 1 sí 10, ó sọ fún wa pé ìwà bí Ọlọ́run ló lè fún wa ní ìtẹ́lọ́rùn. A ní láti kíyèsí àwọn nǹkan mẹ́ta wọ̀nyí. Òǹkà àkọ́kọ́ ni pé nígbà tí a bí ènìyàn, kò mú ohunkóhun wá sínú ayé, kò mú ohun kankan wá sínú ayé. Nígbà tí èèyàn bá kú, tí èèyàn bá fi ayé sílẹ̀, kò ní mú ohun kankan kúrò nínú rẹ̀, kò ní mú ohunkóhun kúrò nínú ayé. Bí o ti ń gbé ìgbésí ayé rẹ lọ ní ìtẹ́lọ́rùn nínú àwọn nǹkan èyí tí kò ṣeé má ní nínú ayé, àwọn nǹkan tó lè mú ọ láti gbé ayé gbádùn, láti mú ọ gbé ayé ní àlàáfíà.
gbogbo èèyàn ló fẹ́ gbé ìgbésí ayé ìgbádùn, gbogbo èèyàn ló fẹ́ gbé ìgbésí ayé ohun tí ó dára. Ohun tó dára ni láti gbé ìgbésí ayé, láti gbé ayé gbádùn nínú ayé yìí. Ṣùgbọ́n tí a bá wo àyíká wa lónìí, a rí pé àìní ìtẹ́lọ́rùn ló gba ayé kan nípa bí àwọn èèyàn ti ń fi ipá wá owó, nípa bí àwọn èèyàn ti ń fi ipá wá ọrọ̀, tí àwọn èèyàn ń gbé nípa láti ní owó, láti ní ọrọ̀, tí wọ́n ń gbé àwọn ọmọ wọn sẹ́só, tí wọ́n ń gbé aya sẹ́só, tí wọ́n ń gbé ọkọ sẹ́só láti ní ọrọ̀. Kí ló wá dé tí àwọn fi ní ìtẹ́lọ́rùn? Kí ló dé tó fi jẹ́ pé àwọn èèyàn díẹ̀ ló ní ìtẹ́lọ́rùn? Àṣírí ìtẹ́lọ́rùn ó ní ìwà bí Ọlọ́run. Mo tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí àṣírí ìtẹ́lọ́rùn nínú ayé yìí ó ní ìwà bí Ọlọ́run. Àṣírí ìtẹ́lọ́rùn kì í ṣe nípa owó, kì í ṣe nípa ọrọ̀. Mo fẹ́ fi ìdí èyí múlẹ̀ nípa àkíyèsí àwọn nǹkan mẹ́rin yìí. Ọ̀kan àkọ́kọ́ ó ní pé owó a máa mú kí èèyàn kó bọ́ sínú ìdẹ̀kùn èṣù. A máa sọ èèyàn di ẹrú. Owó a máa sọ ni di ẹrú. Ọrọ̀ ayé tàbí owó a máa mú kí èèyàn gbé ìgbésí ayé rẹ̀ lórí ìmọ̀tara ẹni nìkan. Ọrọ̀ ayé tàbí owó a máa mú kí èèyàn kó jẹ gàba lórí àwọn aláìní. Òtítọ́ kejì tí mo fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ fún ọ ni pé owó a máa mú kí ènìyàn máa ronú bí aṣiwèrè ọlọ́rọ̀. Èyí tí ó wà nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 14 dé ẹsẹ̀ 19. Aṣiwèrè tó wò pé gbogbo tó ní nínú ayé agbára ní, òun ló fi ní owó, ọrọ̀, ilé, ọkọ̀ tó kójọ. Ọwọ́ ní nísinsìnyí, ọyá ìwọ ọkàn mi sinmi, máa jẹ, máa mu, máa yọ̀. Ìtẹ́lọ́rùn dé fún ọ, máa jayé lọ. Ó ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèyàn ní kò dúró lórí ọ̀rọ̀ ti ayé. Aṣiwèrè ni ẹni tí ó jẹ́ pé kò mọ̀jú pé kó jẹun lọ àti kí ó mutí lọ. Ìwà aṣiwèrè ó ní pé kí ènìyàn kó máa lépa nǹkan ti ara, kó máa lépa nǹkan ti owó sá. Aṣiwèrè ènìyàn ní ẹni tí ó máa ń kó ọjà pamọ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe aláìní. Òtítọ́ kẹta tí mo fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ fún ọ ni pé owó a máa mú ènìyàn lọ sí oko ìparun. Ọrọ̀ ayé, owó nínú ayé yìí a máa mú èèyàn lọ sínú oko ìparun àti ègbé. Bó ti wà ní ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 18 dé 19. Àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé wọn lórí àlọ́rọ̀, àlówó, àjẹ, àmú, àwọn èèyàn wọ̀nyí wọ́n jí ọ̀tá sí àgbélébù Kristi. Àwọn èèyàn wọ̀nyí ní ìgbẹ̀yìn wọn jẹ́ ìparun. Ikùn wọn ó di ọlọ́run wọn. Bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ó ń tọ́jú nǹkan ti ayé yìí òun ló jẹ́. Òtítọ́ kẹrin tí mo fẹ́ kó mọ̀ ìwọ olùgbọ́ mi ni pé ìfẹ́ owó òun ni gbòǹgbò ohun búburú gbogbo. Ìfẹ́ owó òun ni gbòǹgbò ohun búburú gbogbo. Ìfẹ́ owó a máa mú kí èèyàn sí ojú kòkòrò, èyí tí í ṣe ìbọ̀rìṣà. Ìfẹ́ owó a máa mú kí èèyàn sọnù nínú ìrìn àjò ìgbàgbọ́. Ìfẹ́ owó a máa mú kí èèyàn fi ọkọ̀ gún ara rẹ̀ lọ́kàn. Ìfẹ́ owó a máa mú ìbànújẹ́, a máa mú òfo, a máa mú ìdààmú, a máa mú ìnira àti àìnírètí wá sínú ayé ènìyàn. Mo fẹ́ kó o mọ̀ wípé olówó kò lè ra ọrùn. Èèyàn lè rówó ra bẹ́ẹ̀dì, ó lè rówó ra fóònù, ó lè rówó ra mátíráàsì, ṣùgbọ́n kò lè fi owó ra ọrùn. Owó kò lè ra ìfẹ́, owó kò lè ra àlàáfíà, owó kò lè gba ènìyàn sílẹ̀ lọ́wọ́ ikú. Owó kò lè mú kí èèyàn kó máa gbé inú ayé lọ láíláí láì kú nínú rẹ̀. Láti ní ìtẹ́lọ́rùn nínú ayé yìí, Jésù Olúwa ń pè ọ́ gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ ní ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 11 pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, pé èmi ó sì fi ìsinmi fún ọkàn yín. Olúwa yóò fi ìsinmi fún ọkàn rẹ. Mo fẹ́ kó o gbàdúrà yìí papọ̀ pẹ̀lú mi pé Jésù Olúwa, mo gbà ọ́ ní Olúwa àti olùgbàlà mi lónìí. Kọ orúkọ mi sínú ìwé ìyè, fún mi ní agbára láti bọ́ ọ̀rìn títí dópin. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, mo fẹ́ kí o ṣe àṣàrò lórí ìwé òwe orí 30 ẹsẹ̀ 7 sí 9.
ohun méjì ni mò ń tọrọ lọ́dọ̀ Olúwa. Kí Olúwa kó mú asán jìnnà sí wa. Kí Olúwa kó mú èké jìnnà sí wa. Kí àwa kó má ṣe mọ òṣì. Mo sọ fún ọ pé lórúkọ Jésù ìwọ ò ní tòṣì láyé tó wá yìí. Má ṣe fún mi ní ọrọ̀ tí èmi ò fi ṣe Ọlọ́run. Fi oúnjẹ tí ó tọ́ bọ́ mi Olúwa lábọ̀yó. Kí èmi kó má ṣe jalè. Kí èmi kó má ṣe ṣẹ̀ Olúwa. Mọ eléyìí dájú wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Tẹ́rí ọkàn rẹ bá, jẹ́ ká gbàdúrà. Mo súre fún ẹ̀yin olùgbọ́ mi lónìí pé lórúkọ Jésù Kristi ẹ ò ní ṣe aláìní. Olúwa yóò fún ọ ní owó, Olúwa yóò fún ọ ní ọrọ̀, Olúwa yóò fi ọ lọ́kàn balẹ̀. Nínú àìní rẹ yẹn Olúwa yóò pèsè fún ọ. Láti òní lọ ìwọ jẹ àjẹyó, wàá jẹ àjẹsẹ́kù. Lórúkọ Olúwa ebi ò ní pa ọ́. Aṣọ dídára Olúwa yóò fi wọ̀ ọ́. Ẹwà ògo Ọlọ́run yóò bú jáde nínú ayé rẹ. Lórúkọ Olúwa Jèhófà Olúwa yóò tì ọ́ lọ́rùn ní ibi gbígbẹ. Ìwọ ò sì ní ṣe aláìní. Bẹ́ẹ̀ ni yóò rí. Máa lọ ní àlàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.